ẹ káàbọ̀ sórí ìkànnì wẹ́ fọ́balẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó ẹgbẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀ àkọ́kọ́ fìdílé àbí kẹfìdílé ẹ̀kọ́ kẹ máa bá wa ká lọ bọ́ ìtúpẹ́ ẹ̀pẹ̀ àṣírí nínú fídíò ẹ̀wọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ pé táwọn bá ti rí àwa kì í sọ ẹ̀wọ̀ ẹ bá wa subscribe kí lè máa jẹ àǹfààní kọ́ńtẹ́ẹ̀tì wẹ́lẹ̀ lágbo òṣèré ẹ̀wọ̀ láìfòpá pọ̀lọ̀pọ̀lọpọ̀jù fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. ní ìgbà tí Chief Igboho tí wọ́n pè mí tán ṣe àlàyé wọ́n jẹ́ kó yé mi wípé àwọn ni wọ́n ṣiṣẹ́ yìí o ní last show ẹ rí wípé mo sọ fún wa wípé ṣe rí ọ̀rọ̀ yìí ó ti fẹ́ máa wọnú ara wọn. Ìjọba àwọn ọlọ́pàá wọ́n sọ state wọ́n sọ wípé àwọn làwọn ṣiṣẹ́ yẹn. Ìgbà tí mo ṣe fídíò jáde tí mo dẹ̀ tún ṣe live ní last show àwọn màmá mi kan pè wọlé tí wọ́n sọ wípé Dára àwọn dẹ̀ tún rí káàkiri gbogbo wa la rí fídíò yẹn bí tí àwọn ọlọ́pàá ti ń sọ wípé àwọn làwọn ṣiṣẹ́. Ibo gan-an ni Ìgbòho ti wá kópa nínú ọ̀rọ̀ yìí tí wọn ò dárúkọ wọn. Èmi a máa gbà fún nìyàn torí ènìyàn kan kì í jẹ́ àwádé láéláé. Bàbá mi tajọ wà lórí ètò lónìí àwọn náà mọ̀ nípa ọ̀rọ̀ yìí wọ́n sì mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀pọ̀lọpọ̀. Inú mi á dùn láti yọ̀ǹda fún wọn kí wọ́n bá wa ṣe àlàyé láti gbé gbogbo yín tí ẹ wà pẹ̀lú wa lórí ètò àgàgà ẹ̀yin olólùfẹ́ Ìgbòho láti gbé yín débẹ̀. Bami Kilo ó yá ẹ̀gbọ́n ọ̀sán ó dọwọ́ yín. Ẹ ṣeun yèyé ẹ kó wa jẹ̀pẹ́ aṣáájú ni yín ẹ ní dèrò ẹ̀yìn láíláí fàbàdà. Nípa nǹkan tẹ́lẹ̀ ní alẹ́ yìí a máa yan díẹ̀ nítorí pé tá a bá ti ń sọ̀rọ̀ ètò ààbò mo mọ̀ nípa ètò ààbò dáadáa tinú tò díẹ̀ ó yé mi tó sì jẹ́ wípé kì í ṣe gbogbo nǹkan kan lẹ a gbọ́dọ̀ tó désàlẹ̀ kòkò nípa ti tó bá ti jọ́ ti ọ̀rọ̀ ètò ààbò ṣùgbọ́n màá yan lórí fẹ́rẹ́fẹ́ díẹ̀ fún yín láti lè gbọ́ lára ẹ̀. Lóòótọ́ mi ò sí ní ilé ọ̀nà méjì díẹ̀ sí ilé ńgbà tí mò ń rí lé orí ayélujára wípé wọ́n ti rescue àwọn ọmọ àbúrò Pẹ̀nkẹ́lẹ́ Mercy ìyẹn bàbá wa alákòóso fún iná mọ̀nàmọ́ná tẹ́lẹ̀ rí ní Nàìjíríà bẹ́ẹ̀ ṣùgbọ́n bí èwo ni ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ ẹ jẹ́ kí n yan lórí fẹ́rẹ́fẹ́ fún yín. Ọlọ́pàá ò kàn ṣàdédé lọ arrest tàbí lọ attack àwọn ará ibi rárá ṣùgbọ́n mo ní orí ọ̀fẹ́ ní àkọ́kọ́ mo gbé fún bàbá mi Chief Sunday Igboho mo gbé fún wọn tán. ó ṣá. tí ẹ jẹ́ kí amútọ̀tẹ̀ kúrò ẹ jẹ́ ká wá fi ti ọ̀tẹ̀ sí. Wọ́n ní tí ọmọ ẹni bá dára ní ilé ká sọ tẹ́ bá wákọ̀ tẹ́ bá sọ ní ilé wọ́n á sọ fún yín láti ta wípé ọmọ dáadáa lọmọ náà. Nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí kọ́kọ́ ṣẹlẹ̀ ó ṣe àwọn èèyàn ní kàyéfì wípé ṣé ní ìlú Ìbàdàn náà a sì ń sọ ti Ògbómọ̀ṣọ́ kò tí àti kásẹ̀ kó lẹ̀ ti Ìbàdàn la tún rí gbọ́ yìí. Báwo ló ṣe ṣẹlẹ̀? Mo sáré pe bródà mi kan ní ilé ẹni tó súnmọ́ bàbá dáadáa ni tó súnmọ́ kódà bí iṣan ọrùn ni. Bàbá kí ló dé ṣé ẹ gbọ́ báyìí? Wọ́n ní ọ̀gá náà mà ti ń ṣiṣẹ́ lé lórí ẹ dẹ̀ ṣúọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ọkọ̀ rẹ́ẹ̀dì kan báyìí tí wọ́n fi gbé àwọn ará ibi pé ọkọ̀ yẹ pé ó jọ ọkọ̀ mímọ̀ mi ní sọ́jú bẹ́ẹ̀ yẹ lọ mọ́ torí èní kọ́ ṣùgbọ́n torí iṣẹ́ mi wà tó jẹ́ wípé ọ̀gá mi ń ṣe lábẹ́lẹ̀ pẹ̀lú bá ti ṣe ń sọ̀rọ̀ yìí láìpẹ́ láì jìnnà mo fi dá yín ní ojú ṣe rí ẹ máa gbọ́ pọ̀ ọwọ́ tó tàwọn kan láìpẹ́ yìí pàápàá jùlọ ní ìpínlẹ̀ Kogi ẹ gbọ́ láìpẹ́ yìí. Nígbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún mi mo ní wàá ṣe dẹ̀ sọ pé allegate àwọn ará bíi wọ́n ní Kilo fìbẹ̀yẹ́lẹ̀ àwọn ilé ẹ má wọrí ṣùgbọ́n ẹ má jẹ́ kí tàn yín pàtàkì jùlọ ibẹ̀ ni wípé Ìgbòho ṣiṣẹ́ takuntakun lóòótọ́ òun kọ́ ló lọ arrest tàbí attack
àwọn ará bí ìyẹ́ àwọn mi ì fẹ́ fi gbogbo ẹnu là á tán àwọn jọmọgbé. àwọn ajínigbé ẹ lè pè ní àwọn ajínigbé Yorùbá. ṣeun ṣe rí nígbà tí wọ́n fẹ́ lọ àtáàkì wọn ó ní bó ṣe ṣẹlẹ̀ báwo náà ṣe mọ̀ wípé àwọn èèyàn wà níbẹ̀ yẹ ẹni tí wọ́n kọ́kọ́ mú báwo ni wọ́n ṣe rí mú ẹ̀yin èèyàn ẹ ṣèwádìí ẹ jẹ́ kí n wá dá padà fún bàbá mi mi ò bú yín o bàbá mi Kọ́lá Olóòtú bàbá lẹ jẹ́ fún mi nínú gbogbo nǹkan mi ò ta sí yín o bẹ́ẹ̀ sì ni mi ò tójú yín wò mi ò sì tó bàtà yín bọ́ lẹ́sẹ̀ bàbá ẹ ṣèwádìí dáadáa kẹ́ tó tẹnu bọ̀rọ̀ mo gbọ́ prógrámù yín kan wípé Ìgbòho lọ́wọ́ sí bí wọ́n ṣe mú bí wọ́n ṣe lọ kó àwọn ará bí ìyẹ́ àwọn ajínigbé ní ibi tí wọ́n ti lọ rí wọn mú lọ́hùn-ún bàbá ẹ gbìyànjú mo mọ̀ pé information lẹ́tọ̀ débẹ̀ information yẹn kò jẹ́ ní òní kì í ṣe pé bẹ́ẹ̀ mo sọ pé iṣẹ́ ọwọ́ yín ò da bàbá mi mo mọ̀ pé ẹ máa gbọ́ mi ó dá mi lójú débẹ̀ ńgbà tí wọ́n kọ́kọ́ bàbá kọ́kọ́ ibi tí nǹkan yìí ti bẹ̀rẹ̀ ni wípé CSI wọ́n rán owó ńṣẹ́ ni owó ni bàbá ránṣẹ́ iṣẹ́ tówó lọ jẹ́ òun ni àbọ̀ nǹkan tẹ́ rí ní ọjọ́ yẹn. ẹ jẹ́ kí n lẹ àkànkàn mọ́lẹ̀ fún yín ọmọ ìgboro ni bàbá ìyẹn CSI kò sí kan tí ń lọ nígboro tí bàbá ò mọ̀ gbàrà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ àṣọkọ̀ yìí àmọ́ ọkọ̀ yìí ṣé ìwọ ò mọ ọkọ̀ yìí ṣé ìwọ dá ọkọ̀ yìí mọ̀ ọ̀dà ọ̀yá tó bá rí bẹ́ẹ̀ ibi tí ọ̀rọ̀ iṣẹ́ owó ti bẹ̀rẹ̀ nìyẹn. wọ́n ti kọ́kọ́ fẹ́ mú arákùnrin tí wọ́n ti kọ́kọ́ fẹ́ mú ní òtẹ́ẹ̀lì kan tẹ́lẹ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé kíní rí wọ́n mísì tájẹ̀tì yẹn ṣùgbọ́n wọ́n mísì tájẹ̀tì yẹn mo rí ní ìrírí tèmi gẹ́gẹ́ bí ọmọ ológun tẹ́lẹ̀ rí wípé arákùnrin yẹn òun ní informant ẹni tó ń brief ní informant mo rò pé ó ti rí àwọn ẹsẹ̀ kan tó jẹ́ wípé wọ́n ti rí àwọn ẹsẹ̀ kan tó jẹ́ wípé eléyìí ó dàbí pé ẹsẹ̀ wọn lè ó ní bó ti jẹ́ ni wọ́n fún ní information kó tó di pé ó bẹ́ síta ṣáájú wọn lọ. ibi tí wọ́n ti kọ́kọ́ miss target yẹn nìyẹn mo rò pé ń gbọ́ mi kétékété. níbi tí wọ́n ti miss target yìí ni wọ́n ti tún make another strategy. báwo la ṣe lè rí arákùnrin yìí change hotel ó lọ sí another hotel ṣe rí ibi tí èmi ti fúnra nìyẹn wípé òun náà ó ní àwọn informant títí ẹ̀ lẹ́ni tó jẹ́ ọ̀gá fún wọn ni mo sọ yìí. nígbà tí wọ́n máa lọ tán máa bọ̀ ọwọ́ bá wọ́n rí mú bàbá ló rí mú o bọ́n ṣe pé bàbá àwọn ti rí ẹ ti rí mò ń bọ̀ bàbá kalẹ̀ bìbà síbẹ̀ ibi tí wọ́n ti rí mú nìyẹn. àwọn kan wọ́n wá láti ìlú Àbújá àwọn ọlọ́pàá kan láti ìlú Àbújá ọ̀tọ̀ níṣẹ́ tí wọ́n wá ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n jẹ́ fún CSI làwọn ní pé òkè o jẹ́ kí àwọn fẹsẹ̀ kan dé ọ̀dọ̀ CSI òun ni CSI fi sọ fún wọn pé iṣẹ́ kan wà o tíṣẹ́ ìbá ti drone màá pè yín immediately tí n bá dẹ̀ ti pè yín ẹ wá jẹ́ mi nígbà tíṣẹ́ drone bàbá pè wọ́n bí bàbá tó pè wọ́n bàbá ti kọ́kọ́ pe Àbújá ó ti pe IG pé báyìí àwọn ọmọ yín kan wà lọ́dọ̀ mi o mo dẹ̀ fẹ́ fà wọ́n lé wọn lọ́wọ́ bàbá ní ẹ fà wọ́n lé wọn lọ́wọ́ mo nídìí wọn ní Àbújá. bá ń ṣe fa arákùnrin yẹn lé àwọn ọlọ́pàá yẹn ní ọwọ́ nìyẹn. àwọn ọlọ́pàá yìí sì nìyí àti ìlú Àbújá ni wọ́n ti wá ṣùgbọ́n wọn gbọ́dọ̀ wá ṣe nǹkan ní state bẹ́ẹ̀ yẹn tó jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ gbé fún orí commissioner of police of that state kò ṣeé ṣe tán bá tẹ̀ máa gbé fún orí ẹ̀ á jẹ́ pé commissioner mọ̀ ń pa ẹ̀ bí àwọn náà ṣe lọ tender ẹ̀ tán lè hand over lé commissioner of police ní ọwọ́ nìyẹn
nígbà tí mo wá wo fídíò kan tí ń jà rìnrìn lórí ayélujára wípé níbi tí wọ́n ti ń interview CP pé ṣé lóòótọ́ ni Sunday Igboho ló mọ̀ nípa bí wọ́n ṣe arrest àwọn arábí yìí. Ẹ jẹ́ kí n tó padà sẹ́yìn díẹ̀ sí kí n tó tún continue pẹ̀lú àárín yẹn. Ṣé ẹ rí bí wọ́n ṣe fà wọ́n lé ọlọ́pàá, tí wọ́n ṣe fa arákùnrin yẹn lé àwọn ọlọ́pàá yẹn lọ́wọ́? Ńgbà ibi tí wọ́n ti ń torture ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́, ló fi mú wọn lọ sí ibi tí wọ́n lọ so tí wọ́n dé àwọn ìyá àti àwọn ọmọ tí wọ́n dé wọn mọ́. Ṣùgbọ́n ká tó débẹ̀ yẹ kò rọrùn o náà o, ẹ má jẹ́ n tàn yín. Ṣé ẹ rí ọ̀rọ̀ ṣì ń bọ̀ lórí Sẹ́nẹ́tọ̀ Ali ìyẹn olùdíje sí ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹgbẹ́ APC. Báwo ni ọ̀rọ̀ ṣe kàn wọ́n? Ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀. Ṣé ẹ rí ibi tí àwọn ti ń bọ̀, ọ̀nà kan ṣoṣo ló wọ inú abúlé yẹn lọ. Ọ̀nà kan ṣoṣo yìí, àwọn ẹ̀ṣọ́ tiwọn náà ti wà nínú àwọn aginjù yẹn ní inú igbó ọ̀nà tó wọ ọbẹ̀ yẹn. Bí wọ́n ṣe ń bọ̀, àwọn náà ti ń peṣẹ́, làwọn náà ń dá wọn lóhùn. Ibi tí wọ́n ti kọ́kọ́ mú méjì balẹ̀ lára wọn nìyẹn. Wọ́n ti kọ́kọ́ mú kan balẹ̀ ńbẹ̀ kó torí pé wọ́n fi ìbọn ré kan bọ́ látòkè. So nígbà tí wọ́n máa ṣe paríparí, wọ́n hand over fún commissioner of police. Nígbà tán interview commissioner of police, wọ́n ní ṣé Sunday Igboho mọ̀ nípa kinní àbí kò mọ̀ nípa ẹ̀? Ṣùgbọ́n mo ní oore ọ̀fẹ́ láti sọ fún yín pé commissioner kò make a comment. Èèkà tá ń pè ní expert nìyẹn. Táwọn èèyàn bá sọ wípé ọlọ́pàá ò yin Sunday Igboho, wọ́n á ṣe yìn wọ́n, wọn ò lè yìn wọ́n. Àkọ́kọ́ ṣe fẹ́ kó bá Igboho fúnra ẹ̀ ni. Àbí no, ẹ tẹ̀dúró, àwa Yorùbá ó dàbí pé bá ṣe máa ń ronú, ó dàbí pé ó yàtọ̀ pátápátá. Bíi pé káṣíṣe kó bọ́mọ nìkejì ni Yorùbá máa ń rò. Àwọn tí yóò sọ̀rọ̀, àwọn tí wọn ò make comment pé Igboho wà ó mọ̀ ń pa ẹ̀ o, kò mọ̀ ẹ́ pa ẹ̀ o, tí wọ́n yé wọn o. Iṣẹ́ security la pè o. Bàbá fúnra rẹ̀ ó nílò ẹ̀mí títí ẹ o. So wọ́n gbọ́dọ̀ dáàbò bò wọ́n, ó di dandan. Àwa la gbọ́dọ̀ máa sọ wípé lóòótọ́ ni bàbá mọ̀ ń pa ẹ̀. Iṣẹ́ tiwa ni láti pariwo síta pé bàbá mọ̀ ń pa ẹ̀ ni. Ibi tí mo ti sọ wípé information tí wọ́n fún bàbá mi Kọ́lá Olóòtú ó wrong nìyẹn. Èmi sì mọ̀ pé bàbá ní connection pẹ̀lú wọn tó jẹ́ pé wọ́n lè pè wọ́n direct. Bẹ̀ tó dàbí pé wọ́n pè wọ́n òun ni information, àti pé bàbá fúnra wọn nípa tó bá ti di ọ̀rọ̀ tààbò, ó dàbí pé àwọn náà wọ́n ti lẹ́yìn dáadáa. Kò dàbí ti tẹ́lẹ̀ mọ́. So èyí ni mo gbà lọ sí ọ̀dọ̀ ṣé mi ò gbà kókò yín, ẹ dákun ẹ má bínú. Ṣé ẹ ti bá wa clear àárín yẹn tán àbí? Ó kù ti ọ̀dọ̀ Sẹ́nẹ́tọ̀ Sarafadeen Ali tí mo fẹ́ lọ ni. Ẹgbọ́n àsán ẹ máa ṣiṣẹ́. Ṣé ẹ rí Barrister Sarafadeen Ali? Ẹ má bínú, sorry, my bad, ẹ má bínú. Màámi ti wọlé, ẹ jẹ́ ká acknowledge wọn. Màámi o, ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ mà o. Ṣé dáadáa lẹ́wà mà? Àdúpẹ́ àpò gbogbo ẹ̀. Yes ma. At last. Yes ma. Àti mo ṣe ṣó papọ̀ last látàyè YSDA. In fact, inú mi dùn, ayọ̀ mi kú. Nípa tí wàá padà báyìí, lágbára Ọlọ́run, ó máa tẹ̀síwájú lọ báyìí náà ni. Lágbára Ọlọ́run. Ẹ bá kí gbogbo ara lé kí ẹ introduce ara yín. Mo kí gbogbo ara lé o. Ẹ kú ọjọ́ mẹ́wàá, ẹ kú ọdún, not even ọjọ́ mẹ́wàá, ẹ kú ọjọ́ mẹ́ta, a kú bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Mo kí ọkùnrin, mo kí obìnrin o, mo kí ọmọdé, mo kágbà. Àwa orúkọ mi ni Princess Adéọ̀kín, tí mo jẹ́ ìkan lára àwọn Ìgbòho Royal Fans Club in diaspora. So àwa náà gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá àtàwọn olólùfẹ́ Yèyé Dára, gbogbo wa la nífẹ̀ẹ́ sí Ìgbòho. Bọ̀ àwa kan náà tún wà tó yẹ pé òkè wa ní ó dá o, òjò ń rọ̀, òjò rọ̀ o,
gbogbo ó dá kò dá o lágbára Ọlọ́run máa dá lágbára Ọlọ́run ni a máa dúró ti Ìgbòho ni a dẹ̀ mọ̀ pé lára àwọn ará wa náà tó jọmọ Yorùbá tọmọṣẹ́ takuntakun tí ṣe Sunday Ìgbòho ń ṣe a mọ̀ pé pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan àwọn náà dúró tì wọ́n pọ̀ṣẹ́ mọ̀ àwọn èèyàn kan náà ló máa represent so la fi ní pé ká wá síta ká máa sọ gbogbo dáadáa tí Ìgbòho ti ṣe gbogbo nǹkan tí Ìgbòho dẹ̀ tó fẹ́ ṣe fún ilẹ̀ Yorùbá ó tẹ̀ jẹ́ pé ọ̀tá pọ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá ti yàn òun ló ń ṣe lógo òun ló ń ṣe láàánú lágbára Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀yin ọmọ Yorùbá a mọ̀ wípé gbogbo àdá ẹ dúró ti Ìgbòho ẹ fàdúrà rọ̀ lọ́wọ́ gbogbo ibi tán bá lọ wọn a máa ṣe é re wọn ò ní rìn lọ́jọ́ tẹ́bí bá ń pọ̀nà gbogbo ohun tó bá dẹ̀ máa dáwọ́lé Ọlọ́run Elédùmarè a máa bá wọn dálé iṣẹ́ tó máa ṣe tó máa pe wọ́n lẹ́mìí tó máa pa àwọn ọmọ wọn náà tí wọ́n jọ ń lọ tọ́jọ́ ń bọ̀ tó máa pe wọ́n lẹ́mìí Elédùmarè ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí wọn o so mo fi èyí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá ẹ ṣeun tẹ́ bá pàdé lórí show Yèyé Dára Kowé. kòkòkò akínyín káàbọ̀ lẹ́ẹ̀kan sí àwọn ìyá mi màámi àwárù ṣé dáadáa lẹ́wà mà wọ́n ti kíyín wọ́n ní welcome to the show ma more strength wisdom and knowledge always ma bẹ́ẹ̀ ni lórí ètò ẹ bá mi welcome àwọn àlejò wa for the first time tí ẹ máa meet wọn lẹ́yìn títẹ ní ẹ máa meet wọn from time to time láti gbọ́ àkọ́tún ètò ìkọta dúró tẹ bá ti mìtì wọn ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣì fi gbó òun la gbé wa bẹ́ẹ̀ ni tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká continue bàbá mi kílò Ọlọ́run nípa làákàyè ẹ jẹ́ ká continue sà. mo kí ìyá mi presence pé ẹ káàbọ̀ náà sọ̀rọ̀. ibi Mr. Alisha bẹ́ẹ̀ ni mo mọ ibi tí mo bá dé bẹ́ẹ̀ ni. God bless you sir. nípa ti Senator Sarafadeen Ali bàbá tó dáa Ọlọ́run á gbà fún yín bàbá kì í ṣe pé bàbá mọ̀ nípa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Pẹ̀nkẹ́lẹ̀ ọlọ́mọ jẹ́ kárógun àkóbá lọ̀rọ̀ tó fẹ́ wà nílẹ̀ yìí àwọn olólùfẹ́ bàbá Pẹ̀nkẹ́lẹ̀ àwọn ló sọ̀rọ̀ òdì tí wọ́n sọ̀rọ̀ ẹ má bínú pẹ̀lú language tí mo lò yẹ àwọn ló sọ̀rọ̀ tako níbi tí wọ́n ti ń tako àwọn kan wípé àwọn pé àwọn ọjà ń sọ bákan ni àwọn tí Sarafadeen Ali wá sọ fún wọn wípé tó bá ṣe pé lóòótọ́ ni wọ́n tiẹ̀ kidnap àwọn ọmọdé ó ní ẹ wo àwọn tẹ́ sọ pé wọ́n kidnap nígbà tí àwọn ọlọ́pàá dé wọ́n bá àwọn ọmọ ìbejì yẹn níbi tí wọ́n ti ń rẹ́rìn ni ẹ sì má gbàgbé o ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ṣe rí àwọn student àti teachers tí wọ́n jí gbé tí wọ́n wà ní àkàtà àwọn ajínigbé lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà yìí ẹ má jẹ́ ń tàn yín wọ́n kúrò ṣùgbọ́n bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí pẹ̀lú bá yín ṣe wà ń bẹ̀ yìí wọ́n ti gbà fọ́lọ́run for now wípé no option ìdí ni wípé wọ́n ti wò pé wọ́n ti lọ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta wọ́n ti kà á wọ́n ti gbà pé wọ́n ti dì kankan náà so ṣẹ̀rí kò sí life tán bá tó wù tán máa gbé bẹ̀yẹ̀ sí kò lè ní sí wọn mọ́ bẹ́ẹ̀ jẹ́lẹ́ lọ́rọ̀ àwọn. statement tí Mr. Ali yẹn ń tẹ̀ láti sọ ni pé bí wọ́n ṣe bá woman yẹn àtàwọn ọmọ ẹ̀ in peace bẹ́ẹ̀ni wípé ó ní ìkíyèsára tó yẹ ká fúnra pé bóyá àwọn yẹn ló arrange because a padà gbọ́ wípé PA tó di Adélabú Pẹ̀nkẹ́lẹ́mẹ̀sì gangan ó wà lára àwọn. bẹ́ẹ̀ni wọ́n fẹ́ fi gbowó òun náà fẹ́ gba ìpín bẹ́ẹ̀ náà ni. ó dà ẹ máa ṣàlàyé. so bí ó ṣe di wípé wọ́n wá sọ wípé that means Senator Sarafadeen Ali ó mọ̀ nípa bí wọ́n ṣe gbé àwọn ọmọ àti àbúrò Pẹ̀nkẹ́lẹ̀ nìyẹn òun ló jẹ́ kí bàbá sọ̀rọ̀ jáde lórí rédíò àti tẹlifíṣàn àti pépà wípé àwọn ò mọ̀ ń pa ẹ̀ o ṣe rí pé politics wọ́n play politics láàrin yẹn fúnra wọn ni lérí exchange mi mọ̀ bí mo ṣe fẹ́ gbà kalẹ̀ lédè Yorùbá lérí ìtakò ọ̀rọ̀ sọ. so ó jẹ́ nǹkan kan tí mo fẹ́ kí àwọn èèyàn ṣùgbọ́n ó jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí nǹkan tó bá ti rọ̀ mọ́ security mo ti sọ láti bẹ̀rẹ̀ ó fa ìkíyèsí kì í ṣe kata gbọ́dọ̀ jábọ́ lé lọ́wọ́ ìdí nìyẹn tó fi jẹ́ wípé màá dákẹ́ níwọ̀nba ibi tí mo sì bá dé yìí
ó kí yín pé kú ètò lẹ́ẹ̀kan sí i. ẹ ṣé gan ni ẹ ṣé bàbá mi, ẹ kú ohùn ẹ kú èdè, ohùn yín ò ní kan létí ọmọ aráyé. ẹ ṣé gan ni. ẹ jẹ́ ká mo kí yín o ẹ̀yin tèmi lórí TikTok, ẹ kálẹ́ tẹ́ bá ń wò wá fún ìgbà àkọ́kọ́. Orúkọ tèmi kò yí padà, Yèyé Dára Kòwé kó akéde Oòduà One ó ní mò ń jẹ́. Tí ẹ bá ní interest láti darapọ̀ mọ́ ètò tí à ń ṣe lórí ètò ti tèmi, kò sí iṣẹ́ méjì tí àwa gbà ń bì. Ọ̀rọ̀ ìtẹ̀síwájú ilẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá, bí gbogbo nǹkan ṣe máa lọ nírọ̀wọ́ ìrọ̀rùn, tẹ́kù máa ké bí eku, ẹyẹ máa ké bí ẹyẹ, tọ́mọ ènìyàn fún bí ọmọ ènìyàn, tí ìyà ò ní jẹ wá, tí gbogbo nǹkan tó ń rùn lẹ̀ tí a fẹ́ tá a parẹ́. Òun ni ètò táwa gbé dání lórí ètò Yèyé Dára Kòwé. Àwa kì í dẹ̀ fi gbá kan bọ̀kan nínú níbí, bí ẹyẹ bá ṣe fò la ṣe ń sòkò ẹ̀. Tí ìwọ náà bá ti wá mọ̀ ipò ojó lótìtọ́ tó sì jẹ́ ìkan lára àwa ọmọ òríjínà, ọmọ ọkọ torí àdàmọ̀dì ọmọ wọn ti pọ̀ láàrin kóòtù àjíire báyìí. Tó bá ti wá wà lára àwa ọmọ ọkọ òríjínà, torí pé ọmọ àlè kò mind kí gbogbo nǹkan bàjẹ́. Ìgbà tí ó ṣe lé bàbá ẹ̀, kìkìdá ọmọ ọkọ ni ò ní gbà kí ilé bàbá ẹ̀ kó bàjẹ́. Tí ìwà tèmi, èmi ti gbéra mi kalẹ̀ báyìí gẹ́gẹ́ bí ìkan lára àwọn ọmọ ọkọ kóòtù. Ìwọ ńkọ́ tó bá wá jẹ́ kan bẹ̀ tó dẹ̀ mọ̀ wípé èdè wà, ọ̀rọ̀ wà, ohùn wà. Kò sí ọmọ ìran mi tí ò lédè, tí ò lóhùn, tí ò lọ́gbọ́n ìmọ̀ àti òye, torí pé ọ̀run lẹjọ́ ti wá sáyé, èèmà ìṣọwọ́ ọmọ ènìyàn o. Ọ̀run lẹjọ́ ti wá sáyé. Àtọ̀run láti gbádé wá, àtọ̀run láti mẹ́wàá wá, àtọ̀run náà ti bí wa pẹ̀lú iyì àti ẹ̀yẹ, àti ọ̀run ni wọ́n ti bí wa sínú ayé tògótògó. Àwọn wo mò ń sọ? Àwọn ìran mi ni. Ìran wo ni mò ń sọ? Ìran alálùbáríkà olóríire tó dá yàtọ̀, tí Ọlọ́run mi fẹ́ràn ju gbogbo ẹ̀yà lọ, tó dá yàtọ̀, tó ṣàwálẹ́ṣà ọ̀tọ̀, tá yanrantí. Àwa ní ìran kóòtù, ìran àjíire. Àwa ọmọ Yorùbá, àwa ní ìran akú, àkáàárọ̀, àkáàsán, àkáalẹ́, akú ìjókòó, akú ìrìn, akú oúnjẹ, akú gbogbo ẹ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, darapọ̀ mọ́ mi lórí ètò ní orí TikTok, send in your request, máa gbé yín wọlé. Ṣùgbọ́n rántí o, a kì í ṣépè níbí, a kì í jà, a kì í bú níyàn. You are welcome láti darapọ̀ mọ́ wa. Màá wá lọ sí ibi fídíò lónìí. Tọ́pìkì tá fẹ́ treat ni wípé àwọn àgbààgbà nínú ẹ̀sìn Mùsùlùmí tí wọ́n pa àṣẹ ẹ̀sìn Islam ní ilẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ ọgbọ́n mi sí omi òtó ọ̀rọ̀ terrorism tó fẹ́ gbinlẹ̀, tó fẹ́ rinlẹ̀ gbòòrò nílẹ̀ Yorùbá báyìí. Èyí ni gbogbo wa láti ìgbà tí wọ́n ti kó wọn lọ ní Ọ̀yọ́ state ní Ògbómọ̀ṣọ́ ní gbogbo wa ti jọ ń fàfàǹfà. Lẹ́nu ijọ́ mẹ́ta yìí ni principal lára àwọn tí wọ́n kó lọ ni ó sọ̀rọ̀ síta wípé gbogbo nǹkan tí àwọn ń gbọ́ online pé wọ́n ná demand fún bíi owó 1 billion, wọ́n ní irọ́ ni. Wọ́n tún ní bíi oúnjẹ, wọ́n láwọn ò béèrè fún oúnjẹ. Paríparí ọ̀hún wá ní kí ló dé tíjọba ń parọ́ mọ́ wọn, àwọn ò béèrè fún ṣàríà o. Àwọn kò sọ wípé àwọn èèyàn wọn tí ìjọba arrest tán kó sínú prison, àwọn náà fẹ́ kí wọ́n lọ kó àmì kan release fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ló fòfẹ́ rẹ̀ bọ́ síta, má ṣì mí gbọ́ o. Fún ìwọ tó ti ń gbọ́ show mi for a long time lórí ètò Yèyé Dára Kòwé, àwọn ò láṣàdànù ẹ̀sìn o. Gbogbo ẹ̀sìn làwa faramọ́ tó yanrantí, ṣùgbọ́n gbogbo èyí tó bá sìn bẹ́ẹ̀ ó sì bá mi fìfẹ́ kún, torí pé ìfẹ́ là kọjá òfin. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n bó bá jẹ́ ọ̀dọ̀ Christian náà ló ṣẹ̀ sí, à á sọ̀rọ̀ nípa ẹ̀. Bójó níṣẹ̀ṣe ni, à á sọ. Nígbà tó ti jẹ́ ti àwa Mùsùlùmí òdodo lásìkò yìí, ẹ jẹ́ á sọ̀rọ̀ kí gbogbo nǹkan tó ń rùn lẹ̀ kó tán. Èmi mo wá jókòó nígbà tí fídíò yẹn jáde, mo wò ó, mo fojú inú àti tìta mo fi wò pé what is going on? Could it be true pé gọ́fìmẹ̀ntì lóòótọ́ wọ́n ń parọ́ fún wa ni? Ẹ wo tún ní mọ̀mọ́ tún gbé jáde. Bẹ́ẹ̀ lèmi yẹn sọ fún mi pé ẹni ẹlẹ́ni tí ó wà bẹ́ẹ̀. Fídíò, ó dẹ̀ pé fídíò méjì náà ti ṣe báyìí. The first one, mọ́mì tó gbọ́mọ sẹ́yìn yẹn, ó kọ́kọ́ ṣe ìgbà tó máa kọ́kọ́ ṣe fídíò. Ẹjọ́ ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká máa dé o. Ìgbà tó máa kọ́kọ́ release fídíò woman yẹn gbàrà tán kó wọn lọ. A rí traces ìbọn níbi etí ẹ̀. Àbí mo parọ́, ibi tí mo bá ti parọ́ ẹjọ́ ẹja mi. Torí èmi náà fẹ́ learn. Èmi ò náà ò lè rí gbogbo information tán. Àbí kò yé wa báyìí, kì í ṣe tìjà. I'm ready to learn, please. The first video tí woman yẹn tó gbọ́mọ sẹ́yìn báyìí tó ń sunkún, a rí i pé wọ́n gbébọn tì í lẹ́gbẹ̀ẹ́ báyìí. Ti principal náà the same thing.
ṣùgbọ́n tá a bá jókòó tá a rárá fi balẹ̀ ẹ rí i pé fídíò eléyìí tí wọ́n ní kí wúmà tó ṣẹ̀ṣẹ̀ sí principal ṣẹ̀ṣẹ̀ ṣe síta wọn ò jẹ́ ká rí traces ìbọn lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ ṣùgbọ́n àwọn eléyìí tán ti ṣe sẹ́yìn wọ́n jẹ́ ká rí i pé ìbọn wà létí wọn tó já sí wípé wọ́n fẹ́ kó máa sọ fún wa wọ́n fi fídíò yẹn ń sọ fún ìwọ àtèmi wípé wúmà yẹn ò wà ní under duress wọn ò fagídí mu nǹkan tó ń ṣẹlẹ̀ ló ń sọ mo fẹ́ kẹ́ jẹ́ ká mọ gbogbo géèmù tó ń lọ ká gbọ́mọ́ tinú wa ni o ẹ má jẹ́ ká fall victim o ṣe rí ọ̀rọ̀ insecurity ilẹ̀ Yorùbá a máa gbà wọlé bí àrá ni a ní láti pàrókò padà ránṣẹ́ sí wọn ní nọ́ọ̀tì pé àti anybody àtàwọn tó ti gbàbọ̀dé ẹ̀ nílẹ̀ Yorùbá fúnra wa láti jẹ́ kọ́ mọ̀ wípé ẹnikẹ́ni tí ọwọ́ bá bá ò ní lálàáfíà tó o bá wá tó wá pààyàn tó jí wọn gbé tó pa wọn á pàwọ́ náà ni òyìn lórí ọwọ́ tí gbogbo wájọ wà so ẹ má jẹ́ ká wà too much quick láti tètè sọ pé ṣé ti rí o èyí ni mẹ́wàá la ká ṣe tí ò yẹ kó tí ì ṣe tí nǹkan bá ṣẹlẹ̀ èèyàn máa rárá fi balẹ̀ wàá kọ́kọ́ tiẹ̀ ṣiṣẹ́ báyìí ẹ ti mute bí báwo ṣé ẹ̀gbọ́n mi ni ẹ̀yin èèyàn mi can you hear me ṣé ó sì máa mute ní ẹ̀mí ọmọ ẹ jọ ṣé ẹ̀gbọ́n mi mo wà pẹ̀lú yín mo wà pẹ̀lú yín. No, ẹ̀yin kan orí TikTok ni ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ mi ẹ̀yin tèmi lórí TikTok please ẹ jọ̀ọ́ can you hear me èèyàn kan ní yes apple juice ní rárá apple juice ẹ log out kẹ́ padà wọlé àwọn èèyàn ń gbọ́ mi ṣe ti rí ó dẹ̀ pé fóònù yín ni àbí nẹ́tíwọ́ọ̀kì ibi tẹ́ ẹ wà mà apple juice ẹ jáde padà kẹ́ padà wọlé God bless you all Ọlájíire Múrí thank you okay apple juice yes now okay God bless you God bless you all thank you you are all welcome ẹ ṣé gan bí mo yẹn ń ṣe àlàyé yẹn lọ ìyẹn èèyàn mi tí nǹkan bá ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa rárá fi balẹ̀ ká kọ́kọ́ wo sàkún ẹ̀ báyìí ẹ má jẹ́ ká má tètè fún fẹ́rẹ̀ bọ́ síta láti wá sọ pé kinní kan ṣẹ́ríkì tó wá kọ́ntínú lórí yẹn ẹ jẹ́ ká sáré dọ́dọ̀ bàbá Kọ́lá Olóòtú pa ọmọ Àdábánijà bàbá Kọ́lá Olóòtú ẹ ká lẹ́sà ẹ kúkú ti mọ̀ pé anywhere tí n bá ti rí àwọn mistake kéékèèké tẹ́ bá ṣe máa pàkíyèsí yín sí torí irú àwa yìí ló yẹ ká ṣe mistake kí ẹ̀yin máa correct wa ṣùgbọ́n kò sí ìbàjẹ́ ńbẹ kò séèyàn tí ò lè ṣe àwọn mistake ṣùgbọ́n tí kinní yẹn bá ti wá ń pọ̀ jù kò kí ń ṣe mistake mọ́ bàbá Kọ́lá Olóòtú kò wá ṣe Kọ́lá Olóòtú nìkan ẹ̀yin èèyàn ẹ̀ notice wípé àwọn mídíà Ọ̀yọ́ state wọn like Ìgbòho àtàgbà àtọmọdé àtọkùnrin àtobìnrin wọn ọ̀kọ̀ọ̀kan nu wọn tó bá ń ba ṣe bí ìgbà tọ́lọ́run bá fọ́ọ̀sì ẹ̀ lé wọn lórí ni pé kọ́mọ́jú ayé kúrò bàbá Kọ́lá Olóòtú mo mọ̀ wípé ẹ̀yin àti Ìgbòho ẹ ti mọra tipẹ́ ẹjọ́ ń ṣe ẹjọ́ ṣe oríṣiríṣi bọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ní online lórí tó bá ti di bí ọ̀rọ̀ Ìgbòho ó máa ń ka yín lára tó bá ti ń di bí negative side láti ṣàmẹ́rẹ̀ láti bà tiẹ̀ jẹ́ láti ṣe oríṣiríṣi fún ó máa ń tètè ya yín lára gan ni ju wípé bóyá ibi tó yẹ kẹ́ ti defend ẹ̀ adley ni mo fi máa rí ibi tẹ́ ti defend ọmọkùnrin yẹn rí online tó bá ní nǹkan ṣẹlẹ̀ bọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ̀yin èyí tó bá sọ pé ó wà in a wrong side ẹ máa ń tètè bọ́ sí tó máa ń ya yín lára gan ni ẹ tẹnu mọ́ kò dẹ́ ṣẹ̀yìn nìkan arímẹ̀tì yín lóbìnrin náà online bẹ́ẹ̀ táwọn náà ṣe bẹ́ẹ̀ ni wípé orí yẹn wọ́n ti fi gbálẹ̀ báyìí torí tí ò bá ṣe wípé ìyá ti forí gbálẹ̀ ojókòó èyí tó frákàsì tó jókòó tí kò dàyàdé òrójútu frákàsì máa yé òwò frákàsì mọ́ gbogbo nǹkan ní àkókò àtìgbà tiẹ̀ àsìkò táwa ilẹ̀ Yorùbá ilẹ̀ Nàìjíríà ń pò yìí èèyàn tó bá jẹun yóò kánú lóhùn jókòó tí yín ẹ búra yín lẹ́ni búra yín lọ́la ẹ bútẹ búra yín every time ó ti sú everybody fẹ́ make live ẹ̀ nísìnyí so tí ẹ bá wá rí pé fracas ò lọ mọ́ tẹ́ fẹ́ yí ọwọ́ BRT yín sí ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà màmá ẹ máa ṣe findings kì í ṣe fracas tẹ́kọ̀ máa believe pé kọ̀ máa fò jáde free lẹ́ẹ̀kan tó yẹ pé èébú kò sẹ́nibọ̀yì tó ní láti ṣe research kò sẹ́nibọ̀yì tó ní láti ṣe jẹ́ kí n wò bóyá ibi ìwà òkè àbí ibẹ̀ yẹn pé kinní kan kí n confirm bí òótọ́ ni or not kò sí ọmọ Yorùbá tí ò léèbú lẹ́nu kì í ṣe ọmọ Ìbàdàn nìkan ọ̀rọ̀ tó wà lẹ́nu ọmọ Èkìtì ò dá wàhálà ìta bá sọ̀rọ̀ fún ẹ wá dàbí kó forí sọ ògiri ni ọ̀rọ̀ ẹnu wọ ò dá fa tí Oǹdó bá tún wá jáde fún ẹ gan kò sí gbogbo wa a kàn ń mánéjì ara wa náà ni kí irú màmá yẹn
àwa ti mọ̀ ẹ́ bó ti hate on Ìgbòho for a very long time nǹkan tí Ìgbòho dẹ̀ ṣe fún gbogbo ẹ̀yin mídíà àtàgbà àtọmọdé yín àtọkùnrin àtobìnrin yín lọ́yọ̀ọ́ we don't know. wọ́n pè yín ní àbí fún ràìràì ṣùgbọ́n ó ṣe ni láàánú pé kàkà tẹ́ máa pa ìfun yín mọ́ ìṣẹ̀lẹ̀ ṣe rádaràda sí tí ẹ bá wá rí èèyàn kò fún yín èmi dára máa yọ ìpín ojú yín máa fi hàn yín. kí lẹ fẹ́ ṣe? kí lẹ fẹ́ ṣe? àtijọ́ tẹ́tí síún ní online kí ni Dáúdà yín dà at the end of it náà òfútù fẹ́ẹ̀tì àṣà tí ò nìkan ni. màmá yẹn ń forí gbálẹ̀ Ìgbòho lè gba Yorùbá lẹ̀, Ìgbòho lè lọ kọjú báńdíìtì, Ìgbòho lè lọ kọjú tẹ́rọ́rìsì, Ìgbòho lè ṣe kinní kan. ìyá ẹ ti síkì mà ẹ nídìí oògùn yín. àwa mọ̀ èmi àti Ìgbòho a rí fídíò yẹn rẹ́rìn afẹ́rẹ́rìn kú. mo ní òòṣà ìyá yẹn ń wá tẹ̀sán ni fracas yẹn ò wọ́ọ̀kì mọ́ mass gbogbogbò fracas yẹn ò wọ́ọ̀kì mọ́ wọ́n wá tó wá fẹ́ fi yín powó wọ́n ti mọ̀ ẹ́ pọ́n ti ṣù ságà lọ́dọ̀ Ìgbòho. ṣùgbọ́n tá a bá dẹ̀ fẹ́ kó fún wọn wọ́n á lọ máa pe gbogbo mídíà tó súnmọ́ Ìgbòho lọ́yọ̀ọ́ wọn ò ní jẹ́ kí Ìgbòho lójú oorun lọ mú ọmọ èyí so lọ mú sísá èyí so kiri kan kìnìkan. ṣùgbọ́n ẹ̀yin lẹ máa ń tọ̀nà wọ̀rọ̀ tá a bá wá fún yín níbi tí ò dáa ẹ máa ń rò pé ẹ̀yin mọ̀rọ̀ sọ tí ẹ bá gba yín ní ohùn etí yín á ṣe máa tilẹ̀kùn inú etí yín pa ẹ ní fẹ́ gbọ́ ọ̀rọ̀ mi mọ́. kí ló ń ṣe yín bẹ́ẹ̀ yẹn ń dàgbà lẹ́ ṣẹ̀sìn ni sọ́ni kẹfàgbà ṣẹ̀sìn ni. Ìgbòho kọ́ ló bá yé ẹ̀yin gbogbo mídíà Ọ̀yọ́ Ìgbòho kọ́ ló kó bá yín Ìgbòho kọ́ ló bá yé yín jẹ́ kò rí ti yín rò ìgbà tó wà nínú ìdààmú mélòó nu yín ló dìde tó stand for her for him. ṣebí di same ẹ̀yin yóò fọ ẹ̀yin bàbá yìí Ìgbòho má jẹ́ ọtí ẹ̀ lu bábù wáyà Ìgbòho má jẹ́ ọtí ẹ̀ lu bábù wáyà. àwọn Lagosians Èkìtì Oǹdó Kogi Ògùn Kwara gbogbo wa dìde Ọ̀ṣun agbárùkù ti Ìgbòho lẹ́yìn títí dé Ghana títí dé òkè òkun nílùú òyìnbó agbárùkù ti pẹ́sẹ̀ ojú òní tiẹ̀ ó ti proof fún wa wípé original ọmọ kan ni ẹ onífẹ̀ẹ́ ìró ẹ dojú gẹ́ and we are with you in spirit and in body. ṣùgbọ́n Ọ̀yọ́ state bí kò ta Ìgbòho sùn kó má jí mọ́ bí kò jáde kó má padà wọlé mọ́ bí kò ṣáà máa gbọ́ kí nǹkan burúkú kó máa ṣẹlẹ̀ sọmọkùnrin yẹn kí ni Ìgbòho rà nígbà yín gan tọ́tẹ̀ le tó báyìí ṣọ́n fi ṣe yín ni wọ́n lọ́lọ́tẹ̀ ní yín lọ́yọ́ state àìmọye yín ni mo ti bá pàdé tẹjọ́ ọmọ Ọ̀yọ́ tí mo bá ṣe lóbìnrin mo wà highly disappointed. ọ̀tẹ̀ bá ti yín jẹ́ ọ̀tẹ̀ rún ayé yín. ẹ wá gbọ́ ẹ̀yin ìyá òfò àti bàbá òṣì online lórí ọ̀rọ̀ Ìgbòho ẹ jẹ́ kéku ilé kó gbọ́ kó sọ fún toko yín. mo ní kí àjọ yín kó lọ rò fọ́ọ̀bẹ̀ èyíkéyìí tó bá fẹ́ forí bẹ́ tó fẹ́ fọrùn bẹ́ nínú yín tó fẹ́ jẹ ìkó lórí máa kan níkó láàrin orí lórí ọ̀rọ̀ Ìgbòho ọrùn á wọ̀ yín. Ọlọ́run bá ń gbọ́ tí ẹ bá mọ nǹkan tó yẹ kí ẹ sọ lórí ọ̀rọ̀ insecurity tó wà nílẹ̀ ẹ yí ọwọ́ BRT yín báyìí. bàbá Kọ́lá Olóòtú èmi ò ní sọ̀rọ̀ sí yín púpọ̀ lórí eléyìí ṣùgbọ́n tó bá yá nǹkan tí Ìgbòho ìrà nígbà yín tí kò sanwó ẹ̀yin má padà wá ṣàlàyé fáwọn ọmọ gbogbo ọmọ kó tó àjíire torí ọ̀tẹ̀ tẹ́ ń bá Ìgbòho ṣe you are trying so hard àti ẹ̀gbọ́n ti mọ̀mọ́ tó ti gbé titi ẹ̀ síta ó wọ̀ bí ẹ̀wù ìyẹn bẹ́tà ó sàn ju ẹ̀yin tẹ́ máa pariwo Ìgbòho brọ́dà mi ní àtijọ́ wà látàyè 1 látàyè OG kó tó di IG àjọ ń ṣe kinní kan àwa mọ̀ wípé ẹjọ́ ń ta ìṣòro ilẹ̀ ni ẹjọ́ ń talẹ̀ ni inú yín ò dẹ̀ dùn inú yín ò dùn bí Ìgbòho ṣe padà wọ́ ọ̀pọ̀lọpọ̀ yín Ọlọ́run fọ́ọ̀sì ẹ̀ lẹ́yìn lórí ni bàbá Kọ́lá Olóòtú a ti máa ń wọ̀nù yín kí gbogbo mídíà tó gba yín mú lọ́fun kọ́fù tó ta yín ìsílẹ̀ dẹ̀ máa pariwo ẹ máa follow mi o a máa yí ọrùn bàbá Gébú àyípa this time around tí a bá gbọ́ ọ̀fun yín mú tí mídíà bá gbọ́ ọ̀fun yín mú bàbá Kọ́lá Olóòtú ẹ máa pariwo ẹ gbà mí òun yín ò ní gòkè kò ní wá sísàlẹ̀ ṣe ní ẹ kì í mọ̀ wà tó yẹ kẹ́ wù nígbà míì àbòsí yín ti pọ̀ jù ọ̀tá lẹ jẹ́ fún Ìgbòho gbogbo ọmọ Yorùbá sì mọ̀ ṣùgbọ́n ẹ máa rò wípé ẹgọ́ sẹ́yìn ká kankan máa lè sọ wípé irọ́ ni ẹ kì í ṣọ̀tá ẹ̀ nínú ọ̀rọ̀ àti ìwà àti ìṣe yín tó wọ́zẹ̀ ọ̀tá lẹ jẹ́ tẹ́ bá ti wá mọ̀ wípé àwọn nǹkan tó bá da tó bá ń ṣe ẹ ò kì í bọ́ síta láti wá ṣe kíni láti wá appreciate kẹba fún rere pé ọmọ Adéyẹmọta ní kò ṣe dáadáa náà ló tún ṣe léyìí o ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ olóríire ọmọ ìgbà kan tẹ́ ẹ̀ bá lè ṣe yẹn fún anytime tó bá ṣe wrong náà tá a bá rí yín tẹ́ dá sọ̀rọ̀ ẹ fẹ́ jẹgbà
àwa máa tírìtì fọ́kọ̀pù yín àwọn tó ń bẹ̀rù yín mà náà ń bẹ̀rù yín kò ní dá fóògùn ọwọ́ yín bàbá Kọ́lá Olóòtú ṣé àrà fẹ́ pa oògùn tó wà lọ́wọ́ yín torí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ máa ń bẹ̀rù yín wọ́n lóògùn burúkú wà lọ́wọ́ yín wọ́n lẹ́ẹ̀mọ oògùn tó ń fi ń gbáyàn ẹ tíráyè àjẹpẹ́ òpin dé fún yín nìyẹn bàbá Ọlọ́run kò ní bá mi yẹ nǹkan tá gbé sínú yín tó ń dún kò ní yẹ nǹkan tá gbé mi tó ń dún tẹ̀rọ pé ó ń kà yín láyà tẹ̀rọ pé kí ló ń ṣe yín kí ló ń ṣe yín ẹni Ọlọ́run bá fẹ́ lọ́mọ ènìyàn fẹ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀jẹ̀ tí ò bá gbà nu yín kó lọ dúró síwájú tírélà Dangote kò kí ní bírèkì àkó yín mọ́lẹ̀ ní ọ̀run rẹ̀ straight express lẹ́ máa bá débẹ̀ bí yẹn bá dẹ̀ lera fún yín ẹ lè gbé sniper mu because Igbo has come to stay ó wálé ayé tiẹ̀ gẹ́gẹ́ bí Kọ́lá Olóòtú ṣe wá tiẹ̀ bí gbogbo ẹ̀yin mídíà òfò àtàdánù tẹ wà ń bẹ̀ tẹ́ ẹ̀ ń bá ṣọ̀tá àtàwọn ìyá òfò táyé wọn ti bàjẹ́ Igbo ọkùnrin ni ẹ̀yin gan lọ́mọkùnrin kí làwọn ọmọkùnrin yín ṣe nú ayé wọ́n wà láyé àwọn ìyá wọ́n wà lọ́fà wọn ọ̀fà wọ́n wà ní fọṣù wọ́n tún gbàgbé iṣu síbẹ̀ èmi á sọ̀rọ̀ fún yín o tí bá dé sọ̀rọ̀ fún yín tẹ́ bá lọ pé Ìgbòho ìgbà yẹn ṣe wá ẹ mọ̀ pé gbogbo ìjọ tẹ́ bá ti ń ṣe bí wèrè ẹ kọ̀ọ̀kan tí bá ráyè tí yín ti bá gbà fún yín ìsílẹ̀ máa lọ́ máa disturb tẹ́ máa rányàn sí Ìgbòho kó lọ mú mi mọ́lẹ̀ o kó fi mí kí fi yín lọ́rùn lẹ̀ ṣe rí this time around tí ẹ bá rán Ìgbòho máa ti mọ̀ mí ní gbé kọ́ọ̀lù òòṣà Ọlọ́run máa gbà fún yín lójoojúmọ́ ṣe bẹ́ẹ̀ láìkí ṣó ni bóyá ká tiẹ̀ jọ try ká ṣe show for 1 week randomly káwọ èèyàn tó máa rìn kí ni gbogbo wèrè igun Igbo irọ́ ni Igbo lè ṣe kankan Igbo is not a security dẹ́mọ́mọ́ ẹ wà náà gbé ọmọ ẹ jáde kó gbogbo àwọn ọmọ ẹ ọkùnrin jáde kó káṣọka kó kakí sí wọn lọ́rùn àbí òkì í ṣọmọ ilẹ̀ Yorùbá ni tó bá ti fẹ́ ṣorí burúkú lẹ máa rántí pọ́mọ Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ Ìbàdàn kédékan kẹ̀nẹ̀kan tẹ́ bá wá mọ̀ wípé òríjínà ọmọ kan ni yín wọ́n forí yín sọlẹ̀ síbẹ̀ jọ nítorí Ọlọ́run ẹ kó àwọn ọmọ yín bọ́ síta Ìgbòho kọ́ ló bá ti yín jẹ́ ibi tí Ìgbòho bá ti ń dúlé ní 1 billion yín bẹ́ẹ̀ ṣe lẹ́ lówó tó tẹ́lẹ̀ jámọ̀ kankan tó ẹ lè dúró ní ẹ̀gbẹ́ Ìgbòho in a miles away níbi tí Ọlọ́run kẹ́dé lé ní ó ti kọjá ibi tẹ́ ẹ̀rọ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Ọlọ́run ti gbé ọ̀rọ̀ Ìgbòho ó ti fi ṣẹ́kọ́nà mọ́ yín lójú ẹ lélẹ́lẹ́ ẹ létí ẹ bá tì ẹ gbà fọ́lọ́run ní sí mi ẹ jẹ́ a máa bẹ́ tó bọ̀ back to the matter bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn lọ èmi nìkan kọ́ ni mo wá sórí ètò lé ni mo ti wà carried away màámi ó yá ẹ dá sétò my mommy. èmi gan gbádùn yín ẹ flow ní bẹ́ẹ̀ ṣe flow yóò dùn mọ́ mi gan ni. ọlọ́run ti wà carried away mo ti rẹ̀ bẹ́ẹ̀ ni. èmi gan mo gbádùn ṣe lọ́dà bẹ́ẹ̀ ni pé èmi kàn wá ń bẹ̀ ni mo kàn ń wò yín kò yà flow mi. ẹ̀yin lẹ lọ́rọ̀ tèmi o ẹ̀yin lẹ lọ́rọ̀ máa sọ lọ. ṣé o máa ok o àdúpẹ́ fọlọ́run o ní dúró báyìí náà bá ṣe máa fẹ́nu sọ̀rọ̀ yìí náà nìyẹn because mo tọ́lẹ̀ kọ́ ẹ pé bàbá wa Ìgbòho ṣá ọ̀tá pọ̀ ju enemy lọ ṣùgbọ́n àwọn tó tún wá pọ̀ jù bẹ́ẹ̀ ni àwọn ẹni bíi ọ̀tá bíi ọ̀rẹ́ àwọn gan-an máa wà very careful. àwọn náà dẹ̀ burú jù. àwọn dẹ̀ náà burú jù because ẹ mọbi tó ń lọ ẹ mọbi tó máa yà sí. so mo dẹ̀ mọ̀ pé bàbá wa Ìgbòho àtijọ́ ó ti yàtọ̀ sí bàbá wa Ìgbòho ìsìn àínú mi dẹ̀ dùn ayọ̀ mi kún. so nǹkan tẹ́mi kàn tẹ̀ wá fẹ́ sọ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni wípé ṣe rí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí nípa bàbá wa Ìgbòho ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún gbogbo àwọn ọmọ Yorùbá náà ìpè tí nǹkan bá ti ṣẹlẹ̀ kí ọ máa kọ̀ sáwọlé kí ọ tún lọ túra ètò kí ọ máa bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni kí ọ máa sọ pé nítorí pé gbogbo ayé ń sọ wọ́n ń bẹnu àtẹ àbí wọ́n má bínú Yorùbá nílé máa kúrò dáadáa wọ́n ń bẹnu àbùkù lu iṣẹ́ ọwọ́ wọn káwọn náà wá fà sẹ́yìn irọ́ o ẹni tó bá rán ní iṣẹ́ èèyàn máa ń bẹ̀rù ẹ̀ bàbá wa Ìgbòho mọ̀ pé Ọlọ́run rán àwọn dẹ̀ máa jẹ́ṣẹ́ yẹn òun ló fi ń rọrùn fún wọn òun ni kò fi ní wọ́n lára lágbára Elédùmarè kò dẹ̀ ní wọ́n lára ṣe rí nǹkan tí máa kọ̀ wá sọ légè ní pé bàbá wa Ìgbòho ṣàkọ́jọ́ kan dẹjúlẹ̀ dáadáa ń sìn nínú ọ̀rọ̀ sísọ àwọn ènìyàn wọ́n á máa rí àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ ń bẹ òun ló máa fi jẹ́ kọ́ mọ bó ṣe máa gbégbèsè àti bó ṣe máa close mọ́ ọ̀yàn for example sí ọ̀rọ̀ tí bàbá tẹ̀ ń sọ yìí bàbá wa Olóòtú
máa yan pure Ọ̀yọ́ ni wọ́n, Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀. Àbòsí bàbá yẹn ó lè kú, ó dẹ̀ lè tán lára wọn mọ́. Ìgbà àgbà tí wọ́n ti dàgbà, ó dẹ̀ ti di mọ́líkì. Ìfà inú ìbàjẹ́ yẹn náà ń gbé, inú ìbàjẹ́ yẹn náà fi ń ṣọlá, inú ìbàjẹ́ yẹn náà fi ń ṣe ayé wọn. So bàbá wa Ìgbòho ló máa wà very careful. Tó bá ti ń bá wọn ṣe, kọ́mọ ẹni tó máa bá wọn, bó ṣe máa bá wọn sọ̀rọ̀, kọ́mọ rúbi tó bá fi máa bá wọn sọ̀rọ̀, kọ́ dẹ̀ má dá wà pẹ̀lú wọn tó bá tẹ̀ máa bá wọn sọ̀rọ̀. Èèyàn kan gbọ́dọ̀ máa wà pẹ̀lú wọn because irú àwọn ìyẹn láìpo náà máa lò fún wọn. Ṣé o understand nǹkan tí mò ń sọ ń sè? So bàbá wa olóòtú, gbogbo ayé ti mọ irú èèyàn tó jẹ́, wípé wọ́n ń ṣèèyàn tó jẹ́ pé èèyàn lè èèyàn lè fararọ wọn, ò tẹ̀lé fararọ wọn ni. So the best is pé kí bàbá wa Ìgbòho Òòṣà kan wà very careful. Then lórí tí àwọn dáàdi wa sọ, tó sọ kẹ́yìn ní, tó sọ kó tó di pé tí mo fi wọlé lórí ọ̀rọ̀ ti Ọ̀yọ́, ti àwọn ọmọ tí wọ́n gbé, ti àwọn ti kí lorúkọ ẹ̀, ti Pẹ̀kẹ̀lẹ́mẹ̀ṣ former ex-minister. Ṣé rí ọ̀rọ̀ yẹn ti Sharafadeen yẹn? Ṣé rí kò sí ní kọ́mátì ti politics bọ́ àwa la kàn máa fi ọgbọ́n ṣe é. Tó bá tẹ̀ lo politics tó ń ti politics bọ̀ kí bàbá wa Ìgbòho bó ṣe rọra quiet yẹn ló ti dà. Òun ni mo fi sọ ṣáájú pé Ìgbòho àtijọ́ ó ti yàtọ̀ sí Ìgbòho òsín. Tí gbogbo ayé bá ń pariwo pé báwo ni ti Ìgbòho kọ́ ló ṣe, Ìgbòho kọ̀ọ̀kan ló ṣe, òun kọ́ ló ṣe, Ọlọ́run tó rán Ìgbòho ó mọ̀ pé òun lòun ṣe. Bọ́lá dẹ̀ ṣe fún Ìgbòho ṣe ló máa ṣe lọ. Bó pẹ́ bóyá òtítọ́ máa jáde. Àwọn tí wọn tó sọ síta wípé bóyá Ìgbòho ló ṣe o tó bó pẹ́ bóyá àwọn fúnra wọn náà máa tún jáde, náà máa fẹnura wọn sọ. So ohun tó bá wọlé ẹnu ni kó ṣe kiri, kó fẹnu ẹ̀ sọ. Tó bá ti tó àsìkò yẹn gan ló máa fara hàn. Because bí bàbá Ìgbòho ṣe rárá ń tẹ̀ lọ yìí, bẹ́ẹ̀ náà ni kó máa lọ bẹ́ẹ̀. Because nísìnyí wọ́n ti fẹ́ sọ gbogbo ọ̀rọ̀ anything Ìgbòho, wọ́n fẹ́ sọ the controversial issue. Dẹ̀ ń ṣe controversy, wọ́n ń make owó náà ni. Because bẹ́ẹ̀ ṣe máa ń sọ àgbo mu ibu owó ibu owó ni. So bó bá kọ́ máa bù lọ, wọ́n bá tún bá wọn á tún sú wọn, wọ́n á tún gbé wọn jùlẹ̀. Ìyẹn ò ní pé iṣẹ́ ríbitì tọ́lọ̀ ń rán wọn, ìyẹn ò ní pé kọ́ máa ṣe, kọ́ máa fọgbọ́n ṣe, kọ́ máa tẹ̀lé òfin ìjọba. Ṣẹ́rí wọn tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ kankan o, wọn ò tí ì rí nǹkan kan. Mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run, in fact kọ́lọ́n ṣàmà bá wa dáwọ́ sí. Because bí mo mọ bí èèyàn ṣe lè nífẹ̀ẹ́ ìlú ètò ìrun ètò kí ọ̀kan máa náà fẹ́ máa bọ ẹlò àtẹ́lù wọn, Ọlọ́run ò lè fún wọn ṣe. Ṣe rí inú kan ìdùnnú yẹn tí wọ́n ń lò tó fi ń ṣe yẹn ló máa ṣe kí ló máa jẹ́ kó máa borí. So lórí eléyìí èmi rọ bàbá wa, mo dẹ̀ mọ̀ pé bó ṣe ń ṣe nìyẹn, kó máa tẹ̀lé òfin, gbogbo nǹkan tó ń làálẹ̀ fún wọn kó máa tẹ̀lé òfin, ìtọ́ bá lè ṣe kó máa ṣe, gbogbo ẹ̀ ojú gbogbo wa báyìí ló máa ṣe. Mo dúró báyìí ná. God bless ìyá mi, òun ò ní tán lẹ́nu yín. Ẹ̀yin náà ń ká lọ ní ìyè ó dùn mọ́ mi náà ti rínrín màmí. Hello Kọ́lá. Ẹ kálẹ́ o, thank you for your patience. Ìyàwó yín máa enjoy yín ní patient o. Okay. Kò ì dé àárí 3 weeks ló pé fún wa àbí? Ó ti fẹ́ lọ sí a month báyìí, ikọ̀ tó rà ní 7.7 billion. Yeah, because ó ní òun shipping helicopter pé àwọn Chinese tó wá ọ̀pù rẹ̀ pé wọ́n ti bí. And then the second one ni pé mo fẹ́ make reference sí àwọn kankan ẹ ti sọ́rí ṣé mo ìjẹ́ rántí pé Aláàfin of Ọ̀yọ́ ṣé mo kó sọ pé ó ní kò sí ọmọ Ọ̀yọ́ tí wọ́n bí tí ò ní ẹ̀jẹ̀ Fúlàní lára. Bóyá Ọ̀yọ́ Aláàfin náà mi. That was the first comment tí ó kọ́kọ́ sọ. Really? Nígbà tó wà press nígbà tó ń fídíò yìí. In that wise, I don't see anything profitable or to make any sense. Stay your bar associate from Awaloyo. They love to lie a lot. They love to lie a lot. Although I am from Ondo State,
I live in US, but Ondo State we say yes is yes, no is no. bẹ́ẹ̀ni Èkìtì gan Ìkan náà ni wá. Ìkan ni wá. Adéèmó dẹ̀ jẹ́ ilé ọmọ ibi tẹ́ ẹ wà ní August 16, 1983. Ọ̀rọ̀ wa ó dàbí kó máa lọ sí August 16, 1983 bó ṣe ń lọ yìí. Okay. August 16, 1983 ni ogun ọmọ borí owó àti ajá ṣe. ọmọ borí owó torí owó balẹ̀ ayé jẹ́. Ṣé iye yín bẹ́ẹ̀? Ọlọ́run ò jẹ́ kí ọ̀rọ̀ tí àwọn ọmọ yẹn because mò ń gbọ́ pé nǹkan ti ṣaláìsí lára àwọn ọmọ yẹn. Ìjọba Ọ̀yọ́ state tuntun bọ́ síta wọ́n debunk ẹ̀ wọ́n ní kò sí kankan tó ṣaláìsí bẹ́ẹ̀. It might be possible for you because Makinde, I know Makinde, that was around 1999. Okay. He's never a straightforward guy. Never a straightforward guy. I met him at the Air France. So I met him at the Air France. He's not a straightforward guy. From the day one. So he pushed people to do some things. He's just like a slave master. To instigate àwọn èèyàn láti sọ pé I command you do this thing, go and push this person to work. That is what I see in Oyo State. Títí dìsìn àwọn ọmọ yẹn ṣì wà ń bẹ̀ yẹn state àti federal wọ́n ṣì ń fi àwọn ọmọ yẹn life wọ́n fi ń ta game láàrin ara wọn state ń tì í sí federal ń tì í sí state àwọn ọmọ ló ti wà ń bẹ̀ ó ti fẹ́ pé month báyìí ṣebí ìyá yẹn release fídíò tí mò ń ṣe lálàyé lẹ́ẹ̀kan tí máa continue sìn ó ní over 24 days tán ti wà ń bẹ̀ sìn. Yes. Kó dáná ó ti ń pẹ́ jù ó ń pẹ́ ó ń dọ̀ṣẹ̀. Eléyìí tán state manage Adelabu. This is a state managed case fún Adelabu. Ọ̀yọ́ state government ló fẹ́ try láti máa rí lọ pé bóyá àwọn òṣìṣẹ́ kó máa fi yẹn publish ara ẹ̀ síta kó fi yẹn sell out ara ẹ̀ síta. Kò sí ìkọ̀kọ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state nígbàdàn regarding Adelabu family. Ó dà ẹ bá wa encourage ìjọba kẹ́ tó máa lọ ẹ bá wa encourage ìjọba kí wọ́n bá wa gbé ìgbésẹ̀ ní kíákíá ẹ tún bá wa encourage àwọn aráàlú káwọn náà má relent títí tán fi máa release wọn torí nǹkan tí state government àti federal ń dúró dè wọ́n mọ̀ pé starting la máa ń ní àkíní continuity wọ́n mọ̀ pé very soon á tó sú wa the more bọ́ bá ṣe ń pẹ́ ń bẹ̀ ló máa rẹ̀ wá I know that is what they are waiting for. Àwọn ọmọ yẹn máa jáde very soon through the efforts of Tinubu, not through the efforts of Makinde, because he will not do anything. He will continue lying to the public. That is